àìsàn burúkú kan wà tó máa ń dààmú obìnrin tí kì í jẹ́ kí obìnrin lóyún. A máa ń fojú kékeré wò ó, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó bá ń bẹ lára obìnrin, bó ti wù kó pẹ́ tó, obìnrin náà kò lè lóyún. Òun ni ẹ̀dà. Kò jọ wá lójú, ṣùgbọ́n ẹ̀dà burú púpọ̀, ó sì léwu. Oríṣiríṣi ni ẹ̀dà tó wà, ṣùgbọ́n màá mẹ́nu ba méjì. Àkọ́kọ́ ni ẹ̀dà ìdùbú, ìkejì ni ẹ̀dà òró. Ẹ̀dà ìdùbú ni tí ọkùnrin àti obìnrin tán bá jọ ní àjọṣepọ̀ tán, nǹkan ọmọkùnrin tí a mọ̀ ní sperm, àtọ̀, yóò máa dà padà lẹ́sẹ̀kẹsẹ̀. Bó bá ṣe ń yọ nǹkan ọmọkùnrin ẹ̀ jáde, bẹ́ẹ̀ ni yóò sì máa dà tẹ̀lé. Ẹ̀dà ìdùbú ni lẹ́yìn ìgbà tán ti jọ ṣeré ìfẹ́, tí ọkùnrin bá ti da sperm tí a mọ̀ sí àtọ̀ sára obìnrin, lẹ́yìn ìgbà tí obìnrin náà bá dìde, àtọ̀ á dà padà lára ẹ̀. Òun ni ẹ̀dà òró. Nígbà tí nǹkan ọmọ ọkùnrin tí a mọ̀ sí sperm, àtọ̀, bá ń dà jáde lára obìnrin, irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kò lè lóyún. Ẹ má jẹ́ ká fojú kékeré wò ó. Ohun tó yẹ kó di oyún, kó di ọmọ, kó perform, kó mú result tó dáa jáde, ó ti dà padà. Báwo la ṣe fẹ́ ṣe é? Tí o bá ń rí irú àmì burúkú báyìí, tí ò ń rí irú àpẹẹrẹ yìí, kí lo máa lọ bá mi wá? Lọ bá mi wá ewé èépín, èyí tó ti gbẹ, tó rẹ̀ sílẹ̀, ṣà á kó pọ̀. Wá ewé àlùrọ, èyí tí àwọn kan ń pè ní pàbùmọ̀, pàtànmọ́, oríṣiríṣi orúkọ ni. Ewé un tẹ́ bá fọwọ́ kàn báyìí, tẹ́ bá fọwọ́ kan ewé un, á papọ̀, tó bá yá á là. Kéékèèké báyìí ni mo ti ṣe àfihàn rẹ̀ nínú fídíò mi lọ́jọ́sí. Ẹ gún un, kẹ́ ẹ lọ̀ ọ́ kó kúnná dáadáa. Ẹ ní láti sá méjèèjì kó gbẹ dáadáa. Ẹ lọ̀ ewé méjèèjì kó kúnná dáadáa, kó dàbí powder. Ẹ wá pò ó mọ́ ọṣẹ dúdú. Tó bá ti di alẹ́, tí obìnrin náà bá fẹ́ sùn, kó pa gbogbo iná nínú òkùnkùn, kó fi támbà kó lọ sùn. Kí obìnrin náà lò ó bẹ́ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan. Lẹ́yìn náà, ẹ sọ fún òun àtọkọ rẹ̀ kán jọ ní àjọṣepọ̀. Kò ní gbúròó ẹ̀ mọ́ láéláé. Kò lè dà wálẹ̀ mọ́ láyé, lágbára Elédùmarè. Àṣírí ńlá mo fún yín. Bí mo ṣe ń fún yín, bẹ́ẹ̀ náà ni kẹ́yin náà máa follow mi, kẹ́ ẹ máa like ẹ̀. Ẹ share ẹ̀ fáwọn míì kán ba lè rí. Ẹ comment ohun tí ò bá yé yín. Èmi ni tiyín nítòótọ́. Bùwó ẹmu, bùwó ògùrọ̀ lá máa gbọ́. A ò ní gbọ́ bùwó àgbo, nítorí a ò ní ṣàárẹ̀. Ire o.